a wíkẹ́ẹ̀dì parí ní Nàìjíríà yìí ayé tá ń lò ní wípé èèyàn wọ public transport àṣáàrí yìí tó ṣẹlẹ̀ ní àwọn BRT ọmọdé ó wọ mọ́tò ìjọba ìbúlẹ̀ kọ́kọ́ yẹn balẹ̀ sí wọ́n sì dẹ́mi rẹ̀ légbodò ìbàjẹ́ ó ti pọ̀ nínú ìlú yìí ọ̀rọ̀ kidnapper ọ̀rọ̀ banditi ọ̀rọ̀ ọgbà kan ẹjẹ́ lọ bẹ̀rẹ̀ láti inú ilé èló ni wọ́n fi ń tan gbogbo àwọn ọmọ tí wọ́n ṣe kidnapping yẹn àwọn ọmọ tí wọ́n di bandit yẹn àwọn ọmọ tí wọ́n ṣe kíníkà ẹlòmí ọmọ rẹ̀ mú owó ẹ̀ ṣé wàá pariwo ọmọ mi kó lè ní fún gbogbo èèyàn wọ́n mọ̀ fojú olè wo ládùúgbò tètè pariwo rẹ̀ èyí tí wọ́n pariwo lánàá ni wọ́n di bandit gbogbogbò yìí àwọn àfáà lè sọ tó mọ̀ tó bá dọjọ́ Sunday wọ́n lọ chọ́ọ̀tì wọ́n worship wọ́n tún mẹ́jọ àwọn tó yẹ kẹ́ lù jáde ní chọ́ọ̀tì tààrà Nàìjíríà election wípé a fẹ́ kí ìlú yìí dá wọ́n ṣe cycle kan kò sọdún mẹ́rin a bẹ̀rẹ̀ change yẹn from grassroots ní torí gbogbo táwọn rí lókè yẹn reflection àwọn táwọn ń sàlẹ̀ yìí náà ni ẹlòmí ó sọ pé òun jẹ councilor òun jẹ chairman wọn ní rí ní wọ́ọ̀dù kankan níbi tó ti jẹ yóò lọ jókòó sábùjá ni Ọlọ́run ti mú jẹ wá nù ní ibi téèyàn bá ti ń ṣiṣẹ́ ó yẹ kébi kọ́kọ́ kúrò náà rẹ̀ kí ló dé tẹ́bi òkúrò náà wá Nàìjíríà yìí business wo là kí ń ṣe Nàìjíríà yìí ẹ dárúkọ business yẹn àwọn Nàìjíríà ti ṣiṣẹ́ mọ́nà tábà ń sọ pé wọ́n lọ lóyìnbó wọ́n nílùú òyìnbó àmọ́ ohun tó súnwọ́n bẹ̀ ni wípé tó o bá fi lè ríṣẹ́ tó ń ṣiṣẹ́ àti jẹun yìí yóò kọ́kọ́ kúrò nù tẹ́bi bá sì ti kúrò nù ọ̀rọ̀ abúṣẹ́búṣẹ́ mẹ́lẹ́ wọ́n wo news nínú ọ̀sẹ̀ tá lò tán yìí àwọn ẹ̀kan dúró sọ́nà wọ́n ń retí wípé àwọn tá a rí tí wọ́n wọ yúnífọ́ọ̀mù yìí sójà ni wọ́n àṣẹ wọ́n ṣe àwọn gan ni ají ni gbé ibi tàbá Nàìjíríà dé nìyẹn o èèyàn wọ yúnífọ́ọ̀mù túmọ̀ sí pọ́lọ́pàá ni mọ́ o èèyàn wọ yúnífọ́ọ̀mù túmọ̀ sí pé sójà ni mọ́ o èèyàn wọ yúnífọ́ọ̀mù túmọ̀ sí pé kọ́sítọ́ọ̀mù ni mọ́ o kódà èèyàn orí ó ṣe jẹ́ẹ́jẹ́ ó wá wọ sùtánà ó ṣe jẹ́ẹ́jẹ́ ó wé láwà ní kò túmọ̀ sí pé ní Ọlọ́run ni wọ́n mọ́ o ibi tá a bára wa nù Nàìjíríà ni o àwọn sábàbí kẹsìrẹ́tùl fẹsẹ̀d ìbàjẹ́ ti pọ̀ Nàìjíríà ìbàjẹ́ ó ti pọ̀ nínú ìlú yìí ayé tá ń lò ní wípé èèyàn wọ public transport àṣáàrí yìí tó ṣẹlẹ̀ ní àwọn BRT ọmọdé ó wọ mọ́tò ìjọba ìbúlẹ̀ kọ́kọ́ yẹn balẹ̀ sí wọ́n sì dẹ́mi rẹ̀ légbodò ayé tá ń lò ní ẹ̀ o ayé tá ń lò ni wọ́n sọ wípé àwọn èèyàn ni wọ́n gbọ́rọ̀ mọ́sálásí ọ̀rọ̀ chọ́ọ̀tì fún àwọn ni wọ́n mẹ́sẹ̀ jàmbá mọ́sálásí àwọn ni wọ́n mẹ́sẹ̀ jàmbá chọ́ọ̀tì o ayé tá ń lò ní ẹ̀ o ayé tá ń lò ṣe àká ni táwọn pásítọ̀ pé wọ́n sáàkì wọn wá jáde wọ́n wá ní kílófà tí wọ́n fi sáàkì àwọn ní dárúkọ chọ́ọ̀tì wọ́n wá ní wọ́n sọ pé àwọn òmí ti tájẹ́ẹ̀tì kíni wọ́n láwọn ò pawó tó nílé Ọlọ́run di enterprise ayé tá ń lò nù a wíkẹ́ẹ̀dì parí ní Nàìjíríà yìí èyàn ma bá ti ẹjẹ́ báyìí sọ́mọ̀ wallahi tó sọ ẹ márùn pé Allahu ló fi sí o wáwù ní láyì ló fi síwájú ẹ̀ LIE ní kò sí Allahu kankan tẹ̀lé ayé tá ń lò nù o tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run sọ fún Al-Qur'an Ọlọ́run ni wa iza aradna an nuhlika qaryatan Ọlọ́run ni tí a bá fẹ́ pa ìlú kan run Nàìjíríà tẹ́ bá gbà wá sí kẹgbà Ọlọ́run ni tá bá ṣe tẹ́ tá a fẹ́ pa ìlú kan run amarna mutrafiha Ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá jẹ́ aláṣẹ ìlú náà olówó ìlú náà kábíyèsí ìlú náà pẹ́sidẹ̀ntì ìlú náà chairman ìlú náà kánsílọ̀ ìlú náà Ọlọ́run ní àpàwọn aláṣẹ ẹgbẹ̀mẹ̀ sí dáadáa ẹ tẹ̀lé tèmi Ọlọ́run ní ìyí tí wọ́n fi ṣe dáadáa ní fàfásà kú fi á wọ́n wà máa bẹ̀rẹ̀ sí ní balẹ̀ jẹ́ fahaqqa alayha al-qawl Ọlọ́run ní bí wọ́n ti ń bá jẹun sẹ́yìn bá di sàdéhùn kalẹ̀ wípé èèyàn man amila salihan fali nafsihi wa man asa'a fa alayha wa ma rabbuka bidhallamin Ọlọ́run ò ní ṣàbòsí gbogbo báyìí bára nù wàhálà yìí àwa la fọ́nà ara wa fa Ọlọ́run ní ṣe bí ẹfẹ́ balẹ̀ jẹ́ ni àwa bá yín jẹ́ tààrà tọ́rọ yìí ò ní níyànjú fadamarnaha tadmira àwa pa ìlú náà rẹ̀ Ọlọ́run pa Nàìjíríà rẹ̀ o wan nasu taba'un li umara'ihim al-mutrafina tó ń jẹ́ bá ti sunkún yìí mo ń wo fídíò kan lórí X tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀ mo wá ráwọn ìyá kan wọ́n wá fún wọn láwọn adìyẹ broiler adìyẹ bí ẹ̀rọ adìyẹ ni ò tí ì lè ju bí ọ̀sẹ̀ méjì lọ wọ́n wá ń pinlẹ̀ àwọn ìyá wa lọ́wọ́ àwọn náà wọ́n ní ṣé kìnnìkan wọ́n yẹra wọn nù adúrú yàtá ń jẹ yìí adìyẹ ń kí ni ó sọ fún solution ni mo fi sọ fún wa wípé Nàìjíríà election wípé a fẹ́ kí ìlú yìí dá wọ́n ṣe cycle kan kò sọdún mẹ́rin a bẹ̀rẹ̀ change yẹn from grassroots ní torí gbogbo táwọn rí lókè yẹn reflection àwọn táwọn ń sàlẹ̀ yìí náà ni ẹlòmí ó sọ pé òun jẹ councilor òun jẹ chairman wọn ní rí ní wọ́ọ̀dù kankan níbi tó ti jẹ yóò lọ jókòó sábùjá ni Ọlọ́run ti mú jẹ wá nù ní Nàìjíríà tán lónìí Ọlọ́run ní ẹmẹ́jẹ ń tẹ̀yìn wan nasu ibi tá ti lọ ní pé taba'un li umara'ihim al-mutrafina àwọn olórí wa ṣé wọn láàfáà lára ni ṣé wọn ní pásítọ̀ lára ni kí ló dé táwọn yìí ò lè sọ̀rọ̀ Ọlọ́run fún wọn táwa bá pariwo tó láwọn gbọ́ wọ́n lọ jímọ̀ mọ̀ná bá ti wọ́n jímọ̀ yàwọn ẹwà masalasi ẹwà àwọn afáwọn nílé sọ̀rọ̀ lọ́bẹ̀ gọ́ọ̀nà wà bílẹ̀ ni president wà bílẹ̀ ni wọ́n nílé sọ̀rọ̀ wọ́n mẹ́ni Ọlọ́run ẹ̀yẹ zaka, Ọlọ́run ẹ̀yẹ kẹ́ẹ̀ṣẹ́ sàárà, Ọlọ́run ẹ̀yẹ kìnnìkan ṣé yìí tọ́rọ̀ Nàìjíríà kan yìí 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 ṣé y
orí zakalẹ̀ ti wà iṣẹ́ àwọn zakáhùn ṣe lára yín mọ́sí mi gbọ́ mọ́ ní ọmọ ẹ̀yọ zakáhùn aláṣìgbọ́lẹ̀ lómi ibẹ̀ ní ògé mọ́sí mi gbọ́ òfin Ọlọ́run ni fún ẹni tọ́lọ̀ bá ti ní kó wọ ní ṣọ́ọ̀bù àmọ́ òun tá ń sọ fún wa ní wípé ẹjẹ́ ni tí ó lè sọ̀rọ̀ lójú Ọlọ́run mọ̀ náà lábí sọ fún wa wípé sẹ́rí gbogbo tọ́lọ̀ fún àwọn èèyàn owó ni ilé ni mọ́tò ni ìwà àfáà tó bá jòkó tọ́lọ́run tààrà tọ́lọ́run bá ṣetán tí ó dé sínú ayé rẹ̀ Ọlọ́run lè mú wá láàrin ìṣẹ́jú kan àmọ́ ìtẹ́yìn ní yìí bẹ́yàn bá dáàmú kó wà kò ní rí gbọ́jọ́ mọ́ àmọ́lọ́mọ́ni àfáàjòkó tí a máa bìkan dé tí a máa yẹ wọ́n sọ máa bá ibẹ̀ jìdé mẹ́rin tí a máa fẹ́ jòkó aláwòdé tí a máa nù lọ́lọ́mọ́ni tó bá ní kọ́lọ̀ parí Ọlọ́run parí mọ́nà àdúgbò yìí láwọ́ tí wọ́n wó fẹ́ǹsì bàbá ṣẹ́gbà mẹ́rin bàbá òsínlé wọn ni wọ́n wó fẹ́ǹsì wọ́n wó fẹ́ǹsì ni tọ́ òṣùwà láwọn bọ̀ wọ́n wá dé lọ́jọ́ náà bàbá ní àwọn dà wọ́n láwọn nù bàbá ní wọn tún jẹ́ èèyàn mọ́ tí bá débẹ̀ fúnra ara wọn náà lọ́ní bàbá ẹ má bínú fúnra ara wọn náà ni wọ́n kọ́ àfáà tó bá ṣe irú ẹ̀ lẹ́ni wọ́n tún tún ọ̀nà ó wà lọ́lọ́mọ ni gbẹtugbẹtu là ń gbójúlé ọṣẹ dúdú ni ẹbu ni ìbòlá mọ́lọ́mù sí èèyàn ní lọ́lọ́run kó jẹ́rẹ̀ tìjú o èèyàn ní lọ́lọ́run kó jẹ́rẹ̀ àwọn àfáà lè so tó mọ́ tó bá dọjọ́ Sunday wọ́n lọ chọ́ọ̀tì wọ́n wọ sípù wọ́n tún mẹ́jọ́ àwọn tó yẹ kẹ́ lù jáde ní chọ́ọ̀tì tààrà ṣàlìsọ tó ọ̀rọ̀ mọ́ ẹ dákun kò sẹ́ni tí ó sùn lọ́jọ́ kan tí ó fẹ́ jí láàárọ̀ tí rò ní òní báyìí kí láwọn ọmọ tún jẹ lẹ́nu ibi ta lọ Nàìjíríà dé nìyẹn àbẹ́yẹn èrò nù bóyá Ọlọ́run ti dẹlẹ̀ fún yín kí ìmọ̀ mọ̀ kó bọ̀ lọ́dọ̀ yín o situation táwa nìyẹn àwọn yáwó ẹlòmí wọ́n ti tọ́ bá ti rí kọlù wọ́n jẹ́ gbé kọlù ó fẹ́ yáwó nù situation Nàìjíríà nìyẹn ṣe bíbi téèyàn bá ti ń ṣiṣẹ́ ó yẹ kébi kọ́kọ́ kúrò náà rẹ̀ kí ló dé tẹ́bi òkúrò náà rọ̀ wá Nàìjíríà yìí business wo là kí ṣe Nàìjíríà yìí ẹ dárúkọ business yẹn àwọn Nàìjíríà ti ṣiṣẹ́ mọ́nà tàbá ń sọ pé wọ́n lọ lóyìnbó wọ́n nílùú òyìnbó àmọ́ ohun tó súnwọ́n bẹ̀ ni wípé tó o bá fi lè ríṣẹ́ tó ń ṣiṣẹ́ àti jẹun yìí yóò kọ́kọ́ kúrò nù tẹ́bi bá sì ti kúrò nù ọ̀rọ̀ abúṣẹ́búṣẹ́ mẹ́lẹ́ tí táwa ènìyàn tí a bá wíkẹ́ẹ̀dì tá burú débi wípé ẹni tó burú pọ̀ ju ẹni tí ó dá lọ ẹjá bí láwọn Nàìjíríà yìí sẹ́ni tó dá ló pọ̀ ní abẹni tó burú kò ní dá fún Sanwó-Olú kò ní dá fún kíníkan ìwọ náà ṣe yóò dá fún ọ iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe ń ṣàdúrà fún ọ tí gbogbo wọn bá débi tá ń lọ lálàáfíà Nàìjíríà yìí ọ̀rọ̀ kidnapper ọ̀rọ̀ banditi ọ̀rọ̀ ọgbà kan ẹjá lọ bẹ̀rẹ̀ láti inú ilé èló ni wọ́n fi ń pọn gbogbo àwọn ọmọ tí wọ́n ṣe kidnapping yẹn àwọn ọmọ tí wọ́n di banditi yẹn àwọn ọmọ tí wọ́n ṣe kíníkà ẹlòmí ọmọ rẹ̀ mú owó ẹ̀ ṣe wà pariwo ọmọ mi kó lè ní fún gbogbo èèyàn wọ́n mọ̀ fojú olè wó ládùúgbò tètè pariwo rẹ̀ èyí tí wọ́n pariwo lánàá ni wọ́n di banditi gbogbogbò yìí ọwárí ọmọ mi ní ṣe bí jẹnẹrétọ̀ mi ló lọ ta kò ní túnmọ̀ tó bá ta jẹnẹrétọ̀ tiẹ̀ tó bá dákẹ́ yóò padà gbé jẹnẹrétọ̀ ẹlòmí ládùúgbò yìí pé ohun tó dá lòun ṣe o Ànábì ní nǹkan márùn-ún wà lọ́jọ́ tàdánwò nǹkan márùn-ún yẹn bá dé Ànábì ní ẹ gbàdúrà kọ́lọ́ mẹ́jọ bá yín láyé torí wàhálà tí ó tẹ̀yìn nǹkan márùn-ún yẹn jáde Ànábì ní yóò lágbára o lam tazhar al-fahisha fi qawmin qattun hatta yu'linu biha Ànábì ní tí ìwà òbílẹ̀ jẹ́ ìwà gbájúẹ̀ ìwà ṣìnà ìwà pani ìwà parọ́ ó lè mọ́ gbogbo nǹkan ni Ànábì ní ọjọ́ tí wọ́n òbílẹ̀ jẹ́ bá pọ̀ ohun tí ó kọ́kọ́ yọjú sáwọn ọmọnìyàn ọ̀hun náà ní kí ni o illa fasha fihim at-ta'un àrùn àjàkálẹ̀ ó kọ́kọ́ dé kí ni mo pè àrùn àjàkálẹ̀ àrùn ni ó dé tí ò sẹ́ni tí ò ní kàn wal awja'u allati lam takun fi aslafihim alladhina madaw min qablihim ẹ wá rí wípé àwọn tí ó máa dunni lára bí orí fífọ́ bí inú rírun bí ìdààmú bí wàhálà ọmọ ò tí ní pé 30 years yóò kọ́ mẹ́ni mú gbádùn gbogbo ara mi náà ni àwọn mẹ́wòó wípé wọ́n ní orí fọ́yàn ká tó sùn ká tó jí ó sì ti kú Ànábì ní tí ẹ bá ń ba ayé jẹ́ bí ó ti máa rí nu àrùn àjàkálẹ̀ àti ìdààmú àti wàhálà tí gbogbo ara ò ní gbádùn mọ́ láwọn ohun tí èyí ṣe àwọn tí wọ́n ṣáájú yín táwọn ń lo 80 90 100 ẹni tó bá kún sí tí wọ́n bá ló dàgbà òun náà ló lo 60 something wọ́n tún dàgbà díẹ̀ 60 something o Ọlọ́run má ṣe gbogbo alẹ́lẹ́mì gígùn ààrẹ tó lè ṣàmì walam yanqusu al-qayla wal-mizana illa ukhizu bis-sinin Ànábì ní ọjọ́ tá bá ti bẹ̀rẹ̀ sí ní díò díwọ̀n tá ń ṣe kù àwọn measurement wa tá bẹ̀rẹ̀ sí ní cheat àwọn èèyàn tẹ́ bá lọ ra ata gígún àwọn ẹlòmí ó tún lọ obì báyìí wọ́n kó sínú ata gígún ìwọ́gbọ̀nà pátá gígún lóúnjẹ oúnjẹ obì ní àbá kó tó mẹ́ gbogbo eyín rẹ̀
ọjọ́ tó wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run kọ́kọ́ gbé àdánwò kan wá òun ní kẹta òun ní pé ìṣẹ̀mí oníkálukú ò ní rọrùn mọ́ ìṣẹ̀mí oníkálukú mẹ́lẹ̀ ni kódà ẹni tó lówó yóò mẹ́ complain tó lówó bá sì ti ń complain kí ni kí tálákà ṣe ìdààmú dẹnu ìlú Ànábì wá ní wasiddatil mauna òun ní pé cost of living bá ṣe máa lò nínú ìlú oúnjẹ ta ló lè mú 500 naira lọ sọ pé òun fẹ́ jẹun mọ́ báyìí kódà àwọn ọmọ pépè pín tọ́wọ́n primary 2 primary 3 tàbí tí wọ́n lè jẹun 500 naira kan yó àwọn èèyàn nílé sanwó ilé àwọn èèyàn nílé sanwó ṣọ́ọ̀bù àwọn èèyàn ní basic things àwọn èèyàn nílé ṣe má lọ́jọ́ tí ìbàjẹ́ àti kẹ́ẹ̀mẹ́ títí ara yín lọ́jọ́ tó bá dé Ànábì ní wajawri sultan àwọn tí wọ́n jẹ́ lórí lọ́jọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní títí ara wọn ìlú yóò ní lálàáfíà mọ́ àwa kó síbẹ̀ àbá kó síbẹ̀ à ń fèsì àbá fèsì ẹ̀ tí gbogbo ẹ̀ bá wá rí báyìí tálálẹ́ kọjú sí ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة àtọ̀sán àtòru láàfin sunkún síwájú wọ Ọlọ́run pé bá wa yá wọn lórí wa padà Ọlọ́run tó bá dáwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ yìí wọ́n láwọn mẹ́ bàá jẹ́ lọ náà ní bá wa kó wọn kúrò ń bẹ́ Ọlọ́run ربنا آتنا في الدنيا حسنة ayé yìí ìṣẹ̀mí tí ń lè ọmọ ò lè respect bàbá nú lé mọ́ kí ló fà bàbá ò lè ṣe duty mọ́ tọkọ bá sọ̀rọ̀ ìyàwó ní gbẹ́nu sọ́wọ́ irú rẹ̀ ló ń sọ̀rọ̀ kí n bá ọfọ́ sọ kí ló sọwọ́ ti ẹ kò sówó ń bẹ̀ mọ́ ni o tó wọ́n bá wọ bẹ̀ẹ́ sí ó ní sọ fún kó tó kó aṣọ rẹ̀ nígbà tí ń fọ aṣọ rẹ̀ tẹ́lẹ̀ tí ń bá 500 1000 20,000 náà kò rẹ̀ ó ní sọ fún kó tó kó àmọ́ tí wọ́n ń fọṣọ rẹ̀ láti bí ọdún kan kò tẹ́ẹ̀sẹ̀ sí bá 200 naira bẹ̀rẹ̀ ayé alájì ti ń ta díẹ̀ díẹ̀ bọ̀ Rabbana atina fid dunya hasana ṣe dáadáa fún Ọlọ́run wa fil akhirati hasanatan tó bá dọjọ́ ìgbẹ̀dẹ̀ kìyàmà ṣe dáadáa fún Ọlọ́run wa qina adhaban nar má fi ìyà náà jẹ wá má jọ wọ́n náà yé má jọ wọ́n tàrí kìyàmà Ọlọ́run